abiyamọ tòótọ́ a kò gbàgbé rẹ̀ o. abiyamọ tòótọ́ a kò gbàgbé rẹ̀ o. ọdún keje nìyí ṣùgbọ́n ó jọ bí àná. abiyamọ tòótọ́ a kò gbàgbé rẹ̀ o. abiyamọ tòótọ́ a kò gbàgbé rẹ̀ o. ọdún keje nìyí ṣùgbọ́n ó jọ bí àná. Madam Oretipe Florence aya Oluwatayo ọmọ eléjì yóò gbogbo ìgbàlà rántí rẹ̀. gbogbo àwọn ọmọ ni wọ́n ṣe rántí rẹ̀. gbogbo mọ̀lẹ́bí pátá ló ṣe rántí rẹ̀. ìjọ Ọlọ́run tó fi sílẹ̀ wọ́n ṣe rántí rẹ̀. wọ́n ní dídùn dídùn onírántí olódodo. abiyamọ tòótọ́ a kò gbàgbé rẹ̀ o. abiyamọ tòótọ́ a kò gbàgbé rẹ̀ o. ọdún keje nìyí ṣùgbọ́n ó dọ̀bí àná. olùfẹ́ máa sùn Oretipe máa sinmi. màmá títí ayé la ó máa rántí rẹ̀. evangelist àìná jẹjẹ ń ṣe rántí rẹ̀. màmá títí ayé la ó máa rántí rẹ̀. Ọ̀túnba Oluwatimi ó ní kò sùn re. màmá títí ayé la ó máa rántí rẹ̀. alájà Bọ́lá fún ìbá tó lóun ò gbàgbé rẹ̀. màmá títí ayé la ó máa rántí rẹ̀. ìyá rẹ̀ Dáre Oluwatayo ti wá. màmá títí ayé la ó máa rántí rẹ̀. olórí Adéṣọlá ó ló dọjú àjíǹde. màmá títí ayé la ó máa rántí rẹ̀. olóògbé Oretipe Florence Oluwatayo ọmọ eléjì ó gbé lọ́dún méje lónìí. tẹ́ ẹ ti kúrò lókè pẹ̀tẹ́ ẹ dágbére fáyé. ọ̀pálábá ọtí olóyìnbó fọ́ sógbàsógbà kan òrìṣó. gbogbo àwọn ọmọ pátápátá ló ń domi lójú nígbà náà. abiyamọ tòótọ́ ò ṣeé gbàgbé. dídùn dídùn nìrántí wọn lójoojúmọ́ ní gbogbo ìgbà lọ́dọọdún. ní pàtàkì jùlọ gbogbo ọjọ́ kejìdínlógún nínú oṣù kẹwàá tí ṣàyájọ́ ọjọ́ tó dágbére fáyé. ìlà àwọn ọmọ tó fi sílẹ̀ sáyé ń ṣèrántí rẹ̀. ó pé lọ́dún méje lọ́dún yìí ló jẹ́ kó lórí Adéṣọlá Adésànyà aya Aṣíwájú Adédọ̀tun Adésànyà ọmọ wọn lábẹ́òkúta kó pe èmi Ọ̀gẹ́fìlà Ayọ̀dèjì ọ̀jọ̀gbọ́n akọrin kéwì pèdèpìtàn bí ẹni jẹ̀kọ́ yangan sórí aago láti báwọn forin tó níláárí àti ewì tó nítumọ̀ ṣèrántí abiyamọ tòótọ́. abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ lórí orúkọ gbogbo ọmọ màmá pátápátá àti gbogbo mọ̀lẹ́bí pátákó. late Madam Oretipe Florence Oluwatayo nínú ara ẹ ti kúrò lókè pẹ̀lú òótọ́ ṣùgbọ́n gbogbo iṣẹ́ rere tẹ́ ẹ gbáyé ṣe ló ń fọ̀hún síbẹ̀ táwọn ọmọ rẹ̀ sì ń jọlá rẹ̀ nígbà gbogbo. àwáyé ikú òkúkú sí ṣé gbogbo wa ló dágbádá ikú ṣùgbọ́n ohun tí kò wá bá ṣe la ó máa rò nígbẹ̀yìn. ó ṣòro láti gbàgbé abiyamọ tòótọ́ bí rẹ̀ ó ní gbogbo àwọn ọmọ ń wí. evangelist àìná jẹ́jẹ́ ó ní kò sẹ́ni tó lè ṣe bí ìyá àtòun láéláé. Ọ̀túnba Oluwatimi Oluwatayo ó ní ó lọ́pẹ́ ní fÓlúwa fún ìgbé ayé tó nítumọ̀ tẹ́ ẹ gbé láyé. ó ní ṣùgbọ́n gbogbo ìgbà lòun ó mọ ṣèrántí rẹ̀. alájà Bọ́lá mú ìbáàt onírú màmá bíi Oretipe Florence ṣọ̀wọ́n láyé. ó lápẹẹrẹ rere ni fún gbogbo abiyamọ. ààrẹ Olúwadáre Oluwatayo ẹ̀ka lónìí bú JP aláṣẹ àtolùdásílẹ̀ KST Hotel Adó Èkìtì. ó lóun ò jẹ́ gbàgbé ìyá òun toróríṣà bí ìyá ṣọ̀wọ́n. ìyá lalábàárò ọmọ ó lábiyamọ tòótọ́ ó dìgbà. olórí Adéṣọlá Adésànyà aya Aṣíwájú Adédọ̀tun ó ní kò ṣeé má ṣe nìrántí ìyá àtòun lọ́dọọdún. ó lóun fẹ́ kí tọdún yìí ó yàtọ̀ ló jẹ́ kóun pè mí sórí aago. yèyé Ọ̀túnba Rachel Olúwatayo aya Ọ̀túnba Rótìmí ó ní ìyá ọkọ bí ìyá ó di gbére ó dojú àlá ó dàrínà kù. Oretipe Oluwatayo ọmọ Ọládélé ọmọ eléjì ó àbá òrùdú ọmọ adípẹ́ oyè fúnra géètì rí jẹ́. àgbá ẹdùn máa jorí máa jẹ̀dọ̀ ọ̀nà òlóró òjò kù gbúùrù kàn fún gbá èsì kàn kọ́ fọ̀nà kan òde. kí ilé jí àbá Oretipe kàn ní ìrọ̀kan ya kó gbá lọ́jà òkè. ọmọ olíbàtà sọ̀gbọ̀dọ̀ ẹ̀yìn ọrùn ọmọ olúlu ọ̀rìmọ́dèjò ọmọ ọlọ́sàn ìròdò kàn mú ibẹ̀ ọmọ gọ̀mú ṣàkínná lulẹ̀ òsọ̀dẹ̀. máa sùn olùfẹ́ ọ̀wọ́n kó o sì máa sinmi títí dọjọ́ àjíǹde. olórí Adéṣọlá Adésànyà ló ní kí n bóun ṣe yìí lórí orúkọ gbogbo ọmọ àti gbogbo mọ̀lẹ́bí pátákó. dídùn dídùn nìrántí olódodo abiyamọ tòótọ́ ó dìgbà. màmá títí ayé la